mumienke kume, mumienke kwa bana be ya bodio. Na wacha bebesu mwe ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Asena na kanya sinye ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Asena na kanya sinye ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Na wacha bebesu mwe ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Na wacha bebesu mwe ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Ogwa kuni kanchenye ya bodio sembia. Mumienke kume, mumienke kwa bana be ya bodio. Ogwa kuni kanchenye ya bodio. And we have much more to look forward to during this afternoon's reception and formal sitting in state ceremony. However, for now, please join me in welcoming His Royal Majesty Oswald Osei Tutu II.
ici. Bravo Bakana ne frappons de me faire ici. On sait tuer le monde d'une ici. On sait tuer le monde d'une ici. On pense na pour aboutir nous à couper d'autres chats sentiments de Ghana Menina. On pense na do aboutir nous à couper d'autres chats sentiments de Ghana Menina. Oh, bien c'est bien Kobe. Oh, bien c'est bien Kobe. Ah, signé Demi Boy tu m'as champion of Ngay. Ah, signé Demi Boy tu m'as champion of Ngay. On y met un équambo sur méditer. On y met un équambo sur méditer. Oh, bien traversé Pétungay. Oh, bien traversé Pétungay. Et toi, tu mets un vote mon champion of Ngay. Et toi, tu mets un vote mon champion of Ngay. Oh, bien casse plein pour nous boss méditer. Oh, bien casse plein pour nous boss méditer. Oh, bien levé Kassangay. Oh, bien levé Kassangay. Oh, soit jambe de me faire Kassangay. Oh, soit jambe de me faire Kassangay. Dem be fearful, also little vote more champion of Ngay. Dem be fearful, also little vote more champion of Ngay. Oh, no for them and clap more, so for them and clap Ngay. Oh, no for them and clap more, so for them and clap Ngay. Oh, somebody said, I'm up my vote more champion of Ngay. Oh, somebody said, I'm up my vote more champion of Ngay. Oh, some of us were boss meditate. Oh, some of us were boss meditate. Oh, some never Kassangay. Oh, some never Kassangay. Everyone do credit pay the good father for central the patani bingay. Everyone do credit pay the good father for central the patani bingay. Oh, prove that the prebos more champion of Ngay. Oh, prove that the prebos more champion of Ngay. Oh, credit to bring money boss meditate. Oh, credit to bring money boss meditate. Oh, prove Kakane Kassangay. Oh, prove Kakane Kassangay. Washe from Pro, the Mifao. Washe from Pro, the Mifao. Oh, Sadi for Gunya singing. Oh, Sadi for Gunya singing. Oh, President Kassangay. Oh, President Kassangay. Oh, prove that the President de Mifao, Gunya si aduna chemera. Come here. You followed what they were saying. Because when you were doing the introduction, I realized that you were on top of what is happening in Kumasi and Accra. Therefore, you know. It is barely 8 weeks since I welcomed to our palace in Kumasi the directors of the British Museum and the Victoria and Albert Museum, who had traveled down to formally hand over a cache of traditional artifacts the museums had loaned to our Menchia Museum. The artifacts, as the world knows, were part of a huge stock looted from the palace of my great-granduncle during the invasion of Kumasi by the British troops in 1874. And their return was a culmination of years of careful negotiations between us and the two great museums. The return of the artifacts had been timed to commemorate the silver jubilee of our reign as the 16th occupant of the Golden Stool. It was an important objective for us, given the growing bonds of friendship between our peoples, to find a pathway through the logjam in the global conversation about the restitution of cultural artifacts extracted from various centers in wholly unethical circumstances during the epoch of global colonial enterprise, and to demonstrate that with sincerity, mutual trust, and goodwill, the world can overcome any impediments to the rational resolution of all conflicting goals. The response of my people to the return of these artifacts has been truly reassuring. The return is being celebrated at one level with the same reverence as the heroes of a state returning from enforced exile, and at another level as marking the spiritual reconnection with lost souls. Conclude this lecture in the context of its beginning. There was the happily shared news which was most manifested when the global media channels announced the return of the objects to Kumasi. Many Ghanaians of different ethnic groups, including those who abhorred the terminology loan, were upbeat. They saw its tangibility as all belonging and also as an intangible aspect of the histories we share. Commentators in other parts of the continent claimed it as well, using ours instead of theirs, in what was seen as a form of heritage recovery, an adjustment of the small scale of empire narrative. When cultural cooperation endures, humanity is better off. Thank you.
very much. Job. Oh, can I back and up again? So we can watch more jump on the games. Chance up on so we can watch more. Oh, Saji Fogu Nyagwasio, cross at Nedwe, Kasangin. Oh, Saji Fogu Nyagwasio, cross at Nedwe, Kasangin. Kotokoine Kase, Krobiane, Kasangin. Kotokoine Kase, Krobiane, Kasangin. Mema Krobia, if young money Kotokungin. Mema Krobia, if young money Kotokungin. Chantrot mo champon fungen. Asantia chantrot mo champon fungen. Asantia sesebo smenditien. Asantia sesebo smenditien. Robia satinadwe kasangen. Robia satinadwe kasangen. Ose tutwe mi modi nwa wisio. Ose tutwe mi modi nwa wisio. Watch down quality say one pim si kapo bano. Wine ne benya second teach le watch down quality say one pim si kapo bano. Obinya sebian ko baby. Obinya sebian ko baby. Me no tell the favor dem le fie kasangen. Me no tell the favor dem le fie kasangen. Se wan ntof moje ngen. Le wan ntof moje ngen. Odo otmo champon fungen. Odo fo dadi otmo champon fungen. O se tutu mi modi nwa wisio. O se tutu mi modi nwa wisio. O pensu na Yadin Kabom Chichi was Santimanina. O pencil Nadia Yadin Kabom Chichi was Santimanina. Obinya Sabian ko baby. Obinya Sabian ko baby. Dogabacana. Umieke kwa bana be ya bodo. Na wacha betu mwe ya bodo sengiyo. Umieke kwa bana be ya bodo. Asena na kanya sinye ya bodo sengiyo. Umieke kwa bana be ya bodio, asena na kanya sinye ya bodio shingya. Umieke kwa bana be ya bodio, na wacha betu mwe ya bodo sengiyo. Umieke kwa bana be ya bodio, na wacha betu mwe ya bodio shingya. Umieke kwa bana be ya bodio, ogwa kuni kanchenye ya bodio sengiyo. Umieke kwa bana be ya bodio, ogwa kuni kanchenye ya bodio sengiyo. Bravo, Kabakana ne Frapro, that we face. Bravo, Bakana ne Frapro, that we face. Ema, Dabida da Koya, Ya Dom Nane, Yakubo, Jota, Tosmo, Champo, Ya Dom Nane, Yakubo, Jota, Tosmo, Champo. Oh, Tosicasa, my net, that Oh, Frapro, that we found. Oh, Papa, the morning, you so. Oh, Papa, Oh, bien, la Pacific. Oh, bien, la Pacific. And tell me that both more time for the game. And tell me that both more time for the game. Oh, bien, that's a man for the most meditating. Oh, bien, that's a brief for the most meditating. Oh, bien, and let's have been named. Oh, bien, and let's have been named. Oh, such a bed and a faith have been named. Oh, such a bed and a faith have been named. Jam fearful, also into what more time for the game. Jam fearful, also into what more time for the game. All for them and bed more, suffer them and bed. All for them and kept more, suffer them and kept me. Oh, Sally folk never singing. Oh, Sally folk never singing. Oh, cross and another having. Oh, cross and another having. Oh, blue bed out of paper, the refer, who never said, do not remember. And we have much more to look forward to during this afternoon's function and formal sitting in state ceremony. However, for now, please join me in welcoming His Royal Majesty Oswald Osei Tutu II.
Ọ̀sẹ̀ tí tú ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Ọ̀sẹ̀ tí tú ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Wọ́n ní ọbẹ̀ ní ẹsẹ̀ bí sóòsù pẹ̀lú ní ẹ̀kọ́ abákúmọ̀ sí kápọ̀ bá ní wọ́n. Wọ́n ní ọbẹ̀ ní ẹsẹ̀ bí sóòsù pẹ̀lú ní ẹ̀kọ́ abákúmọ̀ sí kápọ̀ bá ní wọ́n. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Ẹ̀mẹ́nu ọ̀tẹ̀ ẹ̀dùfẹ́ bá dẹ̀mẹ̀ fẹ́ kàsángeyin. Ẹ̀mẹ́nu ọ̀tẹ̀ ẹ̀dùfẹ́ bá dẹ̀mẹ̀ fẹ́ kàsángeyin. Ṣé wọ́n ní tọ́fìmọ̀jẹ́ nìyẹn? Ṣé wọ́n ní tọ́fìmọ̀jẹ́ nìyẹn? Ọ̀dọ̀ fúnra yóò tún ó tàǹpọ̀ ọdún fún ẹyin. Ọ̀dọ̀ fúnra yóò tún ó tàǹpọ̀ ọdún fún ẹyin. Oṣù òní kúrò yóò sùn mẹ́tìtì. Oṣù òní kúrò yóò sùn mẹ́tìtì. Ẹja pẹ́ jàre nàdí ẹsẹ̀ dùn ẹyin. Ẹja pẹ́ jàre nàdí ẹsẹ̀ dùn ẹyin. Ẹkùsì bí ekun búrọ́dù ó tàǹpọ̀ ọdún fún ẹyin. Ẹkùsì bí ekun búrọ́dù ó tàǹpọ̀ ọdún fún ẹyin. Ẹja kó fi ṣèyí Franklo dẹ́mi fẹ́ rí sí. Ẹja kó fi ṣèyí Franklo dẹ́mi fẹ́ rí sí. Ọ̀sẹ̀ tuntun ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Ọ̀sẹ̀ tuntun ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Wọ́n ní ọbẹ̀ ní ẹsẹ̀ kẹ́ntì ń ṣe pọ̀ ọtí dáńkọ̀ ní sẹ̀ wá pèm sí kápọ̀ bá ní wọ́n. Wọ́n ní ọbẹ̀ ní ẹsẹ̀ kẹ́ntì ń ṣe pọ̀ ọtí dáńkọ̀ ní sẹ̀ wá pèm sí kápọ̀ bá ní wọ́n. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Rọ́bọ̀ bàkánná ní Franklo dẹ́mi fẹ́ rí sí. Rọ́bọ̀ bàkánná ní Franklo dẹ́mi fẹ́ rí sí. Ọ̀sẹ̀ tuntun ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Ọ̀sẹ̀ tuntun ẹni mọ́ di inú ẹ̀rí sí o. Ó bẹ́ẹ̀ sún náà bú ọ̀bùtẹ́nu ọ̀kúkọ̀ tó ti ṣàṣà tí má ní Ghana mẹ́yìn náà. Ó bẹ́ẹ̀ sún náà ọ̀bùtẹ́nu ọ̀kúkọ̀ tó ti ṣàṣà tí má ní Ghana mẹ́yìn náà. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Obi ní ẹsẹ̀ ẹ̀bíàngò bẹ́ẹ̀bì. Àsí ní ẹ̀jẹ̀ mi bọ̀ ní tùmọ̀ tàǹpọ̀ ọdún fún ẹyin. Àsí ní ẹ̀jẹ̀ mi bọ̀ ní tùmọ̀ tàǹpọ̀ ọdún fún ẹyin. Ọ̀ní mẹ́ta ìpamọ́ oṣù mẹ́tìtì. Ọ̀ní mẹ́ta ìpamọ́ oṣù mẹ́tìtì. Obi ẹ̀ta kọsí pépì ẹyin. Obi ẹ̀ta kọsí pépì ẹyin. Ẹ̀ńtọ́dún mẹ́ta fọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Ẹ̀ńtọ́dún mẹ́ta fọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Obi ẹ̀ka sí pépì pọ̀ ní bọ́ọ̀sù mẹ́tìtì. Obi ẹ̀ka sí pépì pọ̀ ní bọ́ọ̀sù mẹ́tìtì. Obi ẹ̀nàgbé kàsángeyin. Obi ẹ̀nàgbé kàsángeyin. Òwúsọ ẹ̀tàbé dẹ̀mẹ̀fẹ́ kàsángeyin. Òwúsọ ẹ̀tàbé dẹ̀mẹ̀fẹ́ kàsángeyin. Dẹ̀mẹ̀ fíàfù oṣù ní tó bọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Dẹ̀mẹ̀ fíàfù oṣù ní tó bọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Ọ̀nù fòrẹ́ mẹ́ńpẹ́tù mọ́ sísáfòrẹ́ mẹ́ńpẹ́tù ẹyin. Ọ̀nù fòrẹ́ mẹ́ńpẹ́tù mọ́ sísáfòrẹ́ mẹ́ńpẹ́tù ẹyin. Ọ̀sáfọ̀dù sẹ̀tẹ̀mọ́ ọkùnrin bọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Ọ̀sáfọ̀dù sẹ̀tẹ̀mọ́ ọkùnrin bọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Ọ̀sáfọ̀bọ̀sù ọ̀bọ̀sù mẹ́tìtì. Ọ̀sáfọ̀bọ̀sù ọ̀bọ̀sù mẹ́tìtì. Ọ̀sáfọ̀nẹ̀gbẹ́ kàsángeyin. Ọ̀sáfọ̀nẹ̀gbẹ́ kàsángeyin. Ẹ̀rọ ọdún ọ̀pẹ́ ní pẹ́ẹ́bì èkú ní pàtàkì ọ̀fọ́ sẹ̀ńtọ́ọ̀dù pàtàkì ní ìgbìngẹ̀yìn. Ẹ̀rọ ọdún ọ̀pẹ́ ní pẹ́ẹ́bì èkú ní pàtàkì ọ̀fọ́ sẹ̀ńtọ́ọ̀dù pàtàkì ní ìgbìngẹ̀yìn. Òkúrú méjì àtọ̀pẹ́ bọ́ọ̀tù mọ́ tàǹpọ̀ ọdún fún ẹyin. Òkúrú méjì àtọ̀pẹ́ bọ́ọ̀tù tàǹpọ̀ ọdún fún ẹyin. Òkúrú ẹni títí pèrèpọ̀ ní bọ́ọ̀sù mẹ́tìtì. Òkúrú ẹni títí pèrèpọ̀ ní bọ́ọ̀sù mẹ́tìtì. Òkúrú kakẹ́nẹ́gbẹ́ kàsángeyin. Òkúrú kakẹ́nẹ́gbẹ́ kàsángeyin. Wá ṣe Franklo dẹ́mi fa o. Wá ṣe Franklo dẹ́mi fa o. Ọ̀sáájú fọ́ọ̀gù yẹn gbà sí ẹyin. Ọ̀sáájú fọ́ọ̀gù yẹn gbà sí ẹyin. Òkúrú àṣàtìnẹ́gbẹ́ kàsángeyin. Òkúrú àṣàtìnẹ́gbẹ́ kàsángeyin. Òkúrú méjì àtọ̀pẹ́ bá dẹ̀mẹ̀ fa gùn yẹn gbà sí adúlẹ̀ tẹ̀mẹ́ra.